àwọn èèyàn ńláńlá tí wọ́n ti ré kọjá àtàwọn tó tún ń bẹ ó dáa ká máa mọ̀ ń pa wọn kán fi lè máa tọ́ àwa náà sọ́nà nípasẹ̀ eléyìí ó ní ètò èyí tá à ń pè ní ìpasẹ̀ ṣẹ̀dí pé ìpasẹ̀ náà mo lò mo ní èyí nípasẹ̀ eléyìí ní ètò tá à ń pè ní ìpasẹ̀ èyí tí ayédùn tó ń ṣe olóòtú rẹ̀ lórí rédíò 32 FM táwọn aráàlú tá a mọ̀ sí Smile máa rẹ́rìn ọlọ́mọdé àríbànújẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ àtẹ̀yin tẹ́ máa ń ṣe ìwádìí ìtàn history ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀dà àpọ̀ ìpasẹ̀ ìtàn ni o. ó gbàwé lọ́wọ́ èèyàn ó dá padà ó jẹ́ kó mọ reason tó ṣe wá gbàwé. wọ́n dágbére lílé gbére báwọn ìyá mi onínúure ìyá bá sọ mí lọ́bọ̀ kẹ́kẹ́ àràbàtà ìyá mi ló lóde ọ̀dà lọ́bọ̀ yín lọ́wọ́ rẹ̀ nu màjèṣí ni mí mo sì ń bẹ̀rù àgbà mo dé lónìí lówe pẹ̀lú orí pípé Àyìnlá Adégétọ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ gbé mi rèlú owó aláṣẹ láyà mi Àbẹ́ní aláṣẹ làwọn fẹ́ gbé mi rèlú owó. Àbẹ́ní aláṣẹ láyà mi Àbẹ́ní aláṣẹ làwọn fẹ́ gbé mi rèlú owó. Wọ́n fẹ́ gbé mi rèlú Àbẹ́ní aláṣẹ láyà mi Àbẹ́ní aláṣẹ làwọn fẹ́ gbé mi rèlú owó. Wọ́n fẹ́ gbé mi rèlú Àbẹ́ní aláṣẹ láyà mi Àbẹ́ní aláṣẹ làwọn fẹ́ gbé mi rèlú owó. Wọ́n fẹ́ gbé mi rèlú Àbẹ́ní aláṣẹ láyà mi Àbẹ́ní aláṣẹ làwọn fẹ́ gbé mi rèlú owó. Wọ́n fẹ́ kọrin wẹ́wẹ́ mọ́ gbogbo ẹgbẹ́ tí mo ní. Jẹ́ ń wá láyé mi tẹ̀ mo fẹ́ bí aṣọ. Àyìnlá Adégétọ̀ ọmọ mẹ́lẹ̀ ọ̀rọ̀ àyẹ̀wò mi máa máa jẹ yín. eégún ilé ìbà ìran òòṣà ọjà ìbà ni mo ṣe o ó lókùnrin ó lóbìnrin ìbà onílé apá ọ̀tún onílé apá òsì níwájú lẹ́yìn ṣàlàáfíà látúbà yín lálẹ́ tòní. ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn. àwọn sáré títí àwọn ò lè tó mú. ẹ̀ṣin sáré títí tí ẹsẹ̀ rẹ̀ ọ̀kálẹ̀. náà fi pé 20 ọdún tẹ̀sìn ti ń sáré ẹ̀kú iwájú ní ọmọ kílẹ̀. òmùwẹ́wẹ̀ títí ìrìn ẹja wọn wẹ́dò kan já. odò kan tó sàn wéréke. omi tá a bù títí tí ò lójú bíbù. alagbalúgbó omi òkun. olókun ṣẹ̀rí ajé. ó yà ọ́ lẹ́nu Sànní Adé lẹ máa ń wí òbéènì. ọ̀rọ̀ ọjọ́ mi nù olókun ṣẹ̀rí ajé ni. ẹni tí ń ṣẹ̀rí ajé torí pé inú rẹ̀ ni wọ́n ti ń wa owó ẹyọ nígbà náà lọ́hùn táwọn bá wà ná. pẹ́tí ọwọ́ ìbà pẹ̀tẹ́ ẹsẹ̀ ìbà. àtẹ́lẹsẹ̀ àwọn òwúrun tí wọ́n dé pọpọlọ tán ìbàrí Olódùmarè tó ṣe gbogbo ń tà ń ròyìn bó ti wù ú bó ti fẹ́ lẹ́yìn rẹ̀ òun náà tún ni kábíyèsí rẹ̀ o.
32FM 949 Ìbàdàn ojúkò Facebook yẹn wà ní ṣíṣí bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ Ọláyínká ọmọ akéde Mr. Ayédùn Facebook wa náà wà ní ṣíṣí ilẹ̀. Ògúntádé Àyìndé Elisha Fájánà Ṣẹ́gun Ọláwálé Ismail MZ Focal yóò kúkú dà àmọ́ rí bẹ́ẹ̀ MC Focal àmọ́ rí bẹ́ẹ̀ kí fáìlì ó lè kún ká lè rí nǹkan sọ ni yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ká mọ́ káàárẹ̀ o. Fáládé Thomas bàbá mi Ọlárewájú Àkànwó àgbà ọ̀jẹ̀ rírídọ́gbọ́n ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tẹnukọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ọmọ Àkànwó ń ṣe kí sàánú gbìyànjú nǹkan ní sí ọ kò ní sàlááfíà rẹ ẹ̀gbọ́n mi dáadáa. Ògúntádé Àyìndé Elisha ìwọ ní ìwọ lọ́hùn-ún kò ní rí ọ́ fáǹtọ́là Ọláńṣílẹ̀ Yusuf Silex afẹ́lẹ́ àbí afẹ́lẹ́ Felix àbí afẹ́lẹ́ Felix kò sáàmì ń bẹ̀ wọ̀n yẹn lórí wọn yẹn ń dí o ẹ má bínú o. Bólúwa ti fẹ́ oyè Èdìran Lizzie Michelle bí wọ́n ti kọ́nù káwọn fi Yorùbá pè é bó. ẹ jẹ́ ń sáré fún wa ní fọ́nrán kan ká lè mọ bí nǹkan ti lọ. Ní ìjẹta níbi tí ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà ẹ̀ka tilẹ̀ Ìbàdàn tí wọ́n ti tẹ́ pẹpẹ ìdánilẹ́kọ̀ọ́ alágbára nì ní ìsàmì àyájọ́ èdè abínibí lágbàáyé ti jẹ́ pé gbogbo ọjọ́ 21 oṣù kejì ní máa wáyé. Mo kí ọ alága mi ọlọ́gbọ́n lórí bí aṣárún àbíwé nínú bí ẹyẹ. Èdùmàrè ló forí pípé Ṣọmọ Ajíbádé lọ́ṣọ̀ọ́ olóyè Akeem Ajíbádé alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà ẹkùn ti Ìbàdàn lé. Bẹ́ẹ̀ la kí olóyè Suleiman Muhammadu Gali Raji tó gbáyé mọ̀ sí ọ̀mọ̀wé SM Raji olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ kọ́lẹ́jẹ̀sì Adéyẹmí tó wà lóńdó ìyẹn Adéyẹmí College of Education. Bàbá ẹ kú rìn ẹ kú dìde àwọn ni wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ alágbára náà kalẹ̀ àti gbogbo àwọn ọ̀mọ̀wé tí wọ́n jọ kọ́wọ́ rìn. Bẹ́ẹ̀ la kí bàbá wa Díákónì Àkànmú àwọn náà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìforímẹ́yìn àkòrí eléyìí tí UNESCO tí wọ́n fi síta fún ti ọdún 2021 tí wọ́n pè ní ìṣàmúlò onírúurú èdè nínú ìkọ́ni. Àmọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé Ajíbádé àti àwọn ìgbìmọ̀ rẹ̀ wọ́n wò ó wípé àgbà wọlé ohun tí UNESCO wí àmọ́ lásìkò yìí kí ni nǹkan náà nígbà bá wà lálàáfíà lálà ń kọ́mọ lálà ń ṣàmójútó èdè tá a bá wà láyé tá a wà láàyè ni àní kí lọ̀nà àbáyọ kí ni ọ̀nà tá a fi lè lo ọgbọ́n inú Yorùbá láti wá ojútùú sí ìpèníjà ètò ààbò nílẹ̀ káàárọ̀ òjìrè. Lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ní wákàtí kan àbọ̀ tó dàbí ìṣẹ́jú 15 tí ọ̀mọ̀wé SM Raji ti gbé kalẹ̀ nù gbọ̀ngàn ilé ẹ̀kọ́ Lágelú Grammar School tó wà ní Agúgù ọ̀rẹ́ méjì ńlẹ̀ Ìbàdàn. Bàbá tún ṣe bẹ́ẹ̀ wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ kàn gbọ́ ilé yìí díẹ̀ kẹ́ ẹ fi mọ bí ìdánilẹ́kọ̀ọ́ ní wákàtí kan àbọ̀ bó ti gbóná yọrùkú lálá kẹ́ ẹ kàn gbọ́ ìṣẹ́jú 4 tí ẹ fi bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ gbọ́ bàbá bí wọ́n ti fa ké sọ̀rọ̀ ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. a gbọ́ fọ́nrán yẹn àbẹ́ ẹja rojú ọjà wọn lọ́rùn gbèsè adìẹ nínú wọn lórún kún ẹjọ́ ẹ ti mọ̀ pé àkókò ti tó láti polówó ọjà bá a bá lọ tá a bọ̀ látọjú ọjà ibi fọ́nrán yẹn ńlá gbà tí a fi wọlé ẹlẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. mo ní jàǹgbàlà èmi ẹ̀yìn lára wa tí mo bá ń ṣeré kò fẹ́ sùn ọ̀lẹ́ máa borí rántí o. KPK ìkọpọ̀kẹ́ OPP ìwọ́pọ̀pá
OPR ó tún wá pọ̀ rẹ́kẹrẹ́kẹ́. èyí ní èrè ìfàwùfù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nílé iṣẹ́ top success tuntun tá a ṣe sí lẹ́gbẹ̀ẹ́ Ecobank lórí ring road challenge Ìbàdàn. ẹ̀ṣẹ́ àti màtẹ́ tẹ́lẹ̀ iléeṣẹ́ tọ́sí láfúnni lẹ́bùn máwùbẹ̀ a tún ti gbèdé lẹ́tẹ̀ yìí ó kà bẹ́ẹ̀ ṣàtiwọlé ra fóònù èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lò náà lọ́kùn òjọ̀kan electronics tó lé ńlẹ̀ tó fi mọ́ laptop àtẹ̀rọ̀jà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù bó ṣe ń wọlé rajà ló mọ̀ fi fóònù ayọ̀nù lọ́sọ umbrella electric kettle àtàwọn ẹ̀bùn tó lówúra mi ṣèfàjẹ́ lásìkò yàtàyòtò yìí má sì gbàgbé pé o tún lè rajà pẹ̀lú ìdá ọgbà péré tó sì máa san yòókù díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ làwọn òjìní onímọ̀ ẹ̀rọ wà ń kalẹ̀ láti bọ́ ṣàtúnṣe fóònù rẹ̀ kàn sí iléeṣẹ́ top success tuntun tó wà lẹ́gbẹ̀ẹ́ Ecobank lọ́pọ̀pọ̀nà tó lọ sí ring road challenge Ìbàdàn má sì gbàgbé a wà ní woro odù Mọ́kọ́lá àti ní Dùgbẹ̀ bẹ́ẹ̀ la sì ń bẹ nílùú Àkúrẹ́ Ìlọrin àti ní Pen Cinema Agége nípìnlẹ̀ Èkó 08074888888 ó sì lè kàn sí topsuccess.ng. láti gòkè àgùnlà láyé èèyàn nílò ìtọ́sọ́nà ẹni tó mọ̀nà débi àṣeyọrí. FMH International HR àwọn ni gbajúgbajà akọ́ṣẹ́mọṣẹ́ iléeṣẹ́ alárinà tó mọ ojúlẹ̀jà bá ti ń tọ́ni sọ́nà finimọ̀nà nípa bí gbogbo òwáṣẹ́ ṣe lè pàdé àwọn òǹgbanisíṣẹ́ pàápàá jùlọ láwọn orílẹ̀-èdè tó wà lókè òkun. FMH International HR alábàáṣepọ̀ gidi ni wọ́n jẹ́ pẹ̀lú àjọ oníwádìí ìjìnlẹ̀ àgbáyé tá a mọ̀ sí United Nations Volunteer Research Group láti jùmọ̀ tọpinpin wàhálà táwọn ọmọlẹ́yìn ń kojú nídìí ìgbìyànjú ajé lọ sílẹ̀ òkèèrè ìyẹn ọ̀rọ̀ tó jẹ mọ́ international migration àti international labour activities. ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé o nílò ìmọ̀ tó jinlẹ̀ dáadáa nípa ìlànà à ń tẹ̀lé láwọn pápákọ̀ òfurufú tó fẹ́ gbà sọdá sílẹ̀ òkèèrè. lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí United Nations Volunteer Research Group pẹ̀lú àjọṣepọ̀ FMH International HR ń ṣe research lórí ẹ̀dùn ọkàn àti ìpèníjà tẹ́ ẹ bá ní. questionnaires táwọn òṣìṣẹ́ FMH bá fún yín lágbègbè yín lẹ́ ṣàlàyé ìrírí yín sí. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí wọn ní 3rd and 9th floor Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn. telephone 0817 4444 627 àti 08168737222. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹsárẹ́rì ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kíwọ náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gbayì bí ọ̀nàrẹ́bù. trophy premium lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. Reredo. Ipasẹ̀ Reredo. gbogbo ọba alẹ́ yorùbá ní ọ̀rájì ẹ̀mà bẹ́ẹ̀ ni ìtàn ṣe ìbálòpẹ́lọpẹ́ òkú gbọ́dọ̀ lọ́wọ́ kẹ̀kẹ́lógún ogun àwọn akíkanjú ilẹ̀ yorùbá nù tí kì bá lọ́pẹ́lọpẹ́ kò ní sí dábàá máa pè yorùbá mọ́ ní ìdí tó ti jẹ́ pé àwọn agbára yẹn wà wọ́n dẹ̀ ń lò ó ti bẹ́ sí irú ní ìṣẹ̀lẹ̀ bá rí ìdánilẹ́dàá ó lè sọ pé apáta lórí gbogbo yẹn máa sá àbìsí lórí gbogbo yẹn máa bì sẹ́yìn tí eṣinṣin bá pàdé ní ẹṣin àṣìfì gbídànù wọ́n bá wá kọ̀ tán láwọn sá aṣọ wọn lójú tó gbogbo wa máa kú lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ wọ́n bá wá kọ̀ tán láwọn sá aṣọ wọn lápanu gbogbo wọn máa panu tó gbogbo àwọn nǹkan yẹn ló wà nínú ohun ìbílẹ̀ Yorùbá tí ó sì ní àwọn ohun tí wọ́n lè pèsè tí ó sì lè jẹ́ gbogbo nǹkan ó wà nínú agbára oògùn káwà tán pè ní ọ̀gẹ́gẹ́rẹ́ tóbìnrin bá bímọ tán tí bí ọmọ ti bọ́ sílẹ̀ tọmọ náà ti bọ́ sílẹ̀ ní dáná kan wà yóò wà lẹ̀ mọ́ ara ọmọ àti ìfun ìyá nínú ìkùn
tí ẹni tí ò bá kọ́ ẹ̀kọ́ nípa ìgbẹ̀bí Yorùbá kò lè mọ̀ wípé kì í ṣe tánná lásán òun kàn gé yóò kàn fi bíléèdì gé ni tó má ti lè gbé báyìí tí kinní yẹn tánná yẹn padà sínú ọkàn obìnrin yẹn ó bíléèdì yóò sọ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ yẹn inú vein yẹn ní ẹ̀jẹ̀ rìn tó ó kọ́ tí a ń pè ní ọ̀gẹ́gẹ́dẹ́ wọ́n dẹ̀ ń pe ohun rẹ̀ ní wípé kó máa bọ̀ bí wọ́n ṣe ń pe ibi ọmọ náà lè pe òun náà gbogbo nǹkan ló létí gẹ́gẹ́ bí àṣà Yorùbá gbogbo nǹkan ló lọ́wọ́ gbogbo nǹkan ló ní gbogbo téèyàn ní láti lè fi bá wọn sọ̀rọ̀ oògùn káwà tó ń pè ní oògùn dọ́dún bólówó tó nìkan bá jẹ gbèsè ní ìsìn tí ò bá rówó san tó sì ní kéde á lọ bá di sòkò yẹn sọ̀rọ̀ ìṣòro lásán yóò ní tí ó ṣe sí o obì yẹn ó so àsopọ̀ wọ́wọ́ lẹ̀ lọ́dún yẹn ni ó lọ tọdún méjì mẹ́ta kọ́ mọ́sọ̀ kankan mọ́ o ṣùgbọ́n yóò ṣàbò àṣírí agbára ń bẹ tó wà tó bá fẹ́ mọ bágbára jẹ́ ń bẹ sí tó bá fẹ́ sọ ọdún ẹgbẹ́ ní Ògbómọ̀ṣọ́ lọ wòran tó bá fẹ́ sọ ọdún ẹgbẹ́ lọ wòran tó bá fẹ́ sọ ọdún ẹgbẹ́ ní Òkè Igbó lọ wòran lásìkò tí Ìbàdàn jẹ́ Ìbàdàn tàbí jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yóò ń bẹ bí àtijọ́ àwa ní àṣẹ àtijọ́ làbí ní pé kí gbogbo wa náà máa ṣe àkọsílẹ̀ karama ìgbà táwọn òyìnbó dé tá a máa ń jagun wọ́n á lè ṣe ẹlòmíì níjàmbá níbọn tí ó wà bá níkù tí wọ́n bá tètè fi nǹkan dínkù yẹn tátẹ́kùn bá rọ̀ sí wàhálà dé àwọn Yorùbá wà wá ẹ̀kọ́ kólòbó wọ́n wá fi dí ojú ibi tí ìgbọ́n yẹn ti wà wọ́n á fi aṣọ wé ẹ̀kọ́ kólòbó yẹn ni ó máa fa ọta àbọ̀ yẹn jáde tó bá ti wá fà jáde ọta yóò ti jáde síbẹ̀ ẹ̀kọ́ kólòbó ńgbà táwọn òyìnbó dé ìyẹn sọ di plastic judge instead kábẹ̀kọ́ sẹ́kọ̀ jáde plastic wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí àwọn òyìnbó kọ́ lọ́dọ̀ wa púpọ̀ dẹ́kun tí àwa rí lọ́dọ̀ tí wọ́n lọ ṣùgbọ́n bá ti kó lọ dọ̀hún wọ́n refine rẹ̀ wọ́n á sọ di tí wọ́n ní. Ìpàṣẹ rere dò. Ìpàṣẹ rere dò. lẹ́ẹ̀kan sí lórúkọ ìyá wa díákónì obìnrin Ọmọ́wùmí Fálẹ́yẹ tí wọ́n jẹ́ ààrẹ fún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá alẹ́ Nàìjíríà àti ìyá wa arábìnrin Olúfúnkẹ́ aya Fáládé Young tó ń ti olóyè Akeem Ajíbádé tó jẹ́ alága fún ti ẹgbẹ́ akọ́mọlédè ní ẹkùn Ìbàdàn lé náà là ń dúpẹ́ púpọ̀ láti Ìyàníyàndó oní ọ̀mọ̀wé Suleiman Muhammadu Gali Raji tó gbọ́ mọ̀ sí SM Raji ni wọ́n ti gbéra nítorí kí wọ́n lè bá gbé ìdánilẹ́kọ̀ọ́ lówó iyebíye yìí kalẹ̀ ìwọ̀n bá díẹ̀ tí wọ́n bá wo oníròyìn sọ òun la kàn mú wá yẹn ìdánilẹ́kọ̀ọ́ ní wákàtí kan àbọ̀ yìí ń bẹ ní ojúpò Facebook Ọláyínká ọmọ akérèdé Mr. Ayédùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀tún bá ní ojúpò YouTube wa tá a mọ̀ sí wàá wò ó olóyè Akeem Ajíbádé sì ń jẹ́ kó yé wa wípé láìpẹ́ láì jìnà àti ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ẹ̀rí pé ń gbọ́ nǹkan tó ń ṣe tìtìtì ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ń lọ lọ́wọ́ ni Díákónì Àkànmú wọ́n ti ń bá ìdánilẹ́kọ̀ọ́ wọn lọ òun ni ohun tí ó ń wọlé yẹn méjèèjì wọn ó kó papọ̀ yóò sì di odidi ìwé tí wọ́n ó fi síta láìpẹ́ láì jìnà fún ìṣàmúlò ọmọ káàárọ̀ òjíire tí ó ní ìtumọ̀. ẹja máa lọ sọ́dọ̀ ẹ̀fọ́ ní ẹrù kó fi gbé wa wọnú ètò talẹ́ tòní iṣẹ́ ìgbàgbé jẹjọ ìṣèjọba Báṣọ̀run Ògúnmọ́lá Olódògbò kẹrìnlógún ọwọ́ kẹ̀mbẹ̀ rí bí ìjà ẹni ó gbé dandan Báṣọ̀run lòun wọ́n jẹ tó sì ní kí Aláàfin kó fi kókó tóun ìkọ́lé kókó bẹ̀rẹ̀ tó fà á tó fi jẹ́ pé àdúgbò rẹ̀ náà ló di bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ di òní olónìí a ti parí ìṣèjọba wọn àti àwọn ogun tí wọ́n jà lásìkò tí wọ́n ogun gbájọ náà ní ọgbẹ̀yìn ta ló kàn lákọni tí a fẹ́ mú gbọ́ kí sì ni àwọn akitiyan rẹ̀ nígbà tí ń bẹ lókè pẹ̀ kí Mọ́gàjí Moshood Agbọ́lágadé àrólébẹ́ yóò kó akéré kí wọ́n mọ̀ múra lẹ̀ ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àjọ wà lórí ètò rẹ̀ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ̀fọ́ ni ẹ̀rọ. mo ní dé o ara àdé ọ̀rọ̀ tí mo ní ti gbé ní mi
ẹ mọ̀mọ́ káàlẹ́ nílà oòrùn ẹ káàlẹ́ níwọ̀ oòrùn lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mọ̀mọ́ káàlẹ́ ẹ̀kọ́ àmójúbà àwa láì nǹkan ọmọ akórèdé àkó so tó ti débi ìṣe rẹ Bàmí Adéwálé Ìbíkúnlé ṣe tó ti débi ìṣe ẹ̀yìn ẹ̀fọ́ ni ẹ̀rọ ìsọ̀lá àtún ti débi ìṣe àwa níkànnì Adẹ́rìnpòṣónú 94.9 ẹ mọ̀mọ́ káàlẹ́ o nílé olúfẹ́ àbúrẹ́ káàlẹ́ ọmọ pàfà owó rẹ mọ́ ọ ní ẹrù jẹjẹ mo ṣe kábíyèsí fọba ọ̀ní ògúnwùsì ọ̀jájá ẹ káàlẹ́ ní abẹ́hùn ẹ káàlẹ́ o gbogbo ọmọ ajíbọ̀sí ọmọ alárọ̀ wọn mẹ́ẹ̀pẹ́ ọjà abímọlówù wọn lákọ̀ ní bábo ẹ káàlẹ́ nílé olówó ọmọ asùnkúngbàdé ẹ káàlẹ́ o lóde Ọ̀yọ́ mẹ́láàfin òjò tí pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbá mo ṣe kábíyèsí fọba láàfin díẹ̀ mi àtẹ̀dá ọ̀láìwọ̀lá adépọ̀jù bí ọmọ olùkú ewu ẹ mọ̀mọ́ káàlẹ́ lókè Ìbàdàn ìlú ẹgbẹ́rìjọpọ̀ akọni ìlú ẹgbẹ́rìjọpọ̀ akọni kìnìún lẹ Yorùbá ẹ káàlẹ́ o gbogbo ẹgbẹ́ bí agbẹ́rìjọpọ̀ ọmọ akọni èyí association of saints mo kí yín pé ẹ káàlẹ́ mo ṣe kábíyèsí Olúbàdàn Àkànmú ìjì àárọ̀ ọ̀làdé ọmọ ọlọ́yẹ̀mọ̀ yìí mo ṣe kábíyèsí rẹ̀ mo kí jagun balógun Olúbàdàn lẹ̀ Ìbàdàn mọ̀ sùúrù káàlẹ́ ọmọ arúlógún bíi èéfín àpapà làìlà ẹ káàlẹ́ o lágbólé ẹbẹ yìí òkú ọmọ akéré àsọgbó Sókótó mọ̀gbó àsọgbó Sókótó mọ̀gbó láwa ní sọnù lóbókun lé àsọgbó Sókótó mọ̀gbó àsọgbó Sókótó mọ̀gbó láwa ní sọnù lóbókun bẹ́ẹ̀ òkú akéré òkú ọmọ dùgbẹ́dùgbẹ́ rẹ́bí ìjà àgbàrá òjò ọmọ akéré níbà níjà tí bójúdi ẹni kọjá lọ àsọgbó Sòkòtó gbó láwa ní sọnù lóbò òkun bàbá kólésà àṣẹrìrẹlẹ bẹ́ẹ̀ yóò kó ọmọ akéré ọmọ dùgbẹdùgbẹrẹ bí ìjà àgbàrá òjò ọmọ akéré ìbá níjà ìbójúdi ẹni kọjá lọ òkìkí nínú gbọ ọmọ akéré ó torí ogun ọdarùn gbọ̀n sílọmi mọ̀ bu mọ̀ sá ẹni abúlé yìí ti ń gbọ́lé classic mọ́là bọ́ọ̀bá dẹrùn gbọ̀n sí òfin jọ̀ọ́nà babaláwa bá tó bí ọlọ́mọ ní bẹ́ẹ̀ yóò kó ọmọ akéré Mọ́súdì Gbọ́lágadé Abíọ́dún Akéré ọ̀kàlẹ́ o ọmọ akéré tí fọba súra ìjẹ́ lóògbó níyàn mẹ́kùn níbà ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn àjíbọ̀kẹ́ ará ìjìléje ìjìlẹ̀jọ ìjálòló tí mo rólóbì lọ́dán mo gbowó gbogbo mo gbé fẹ́lẹ́mi olóbì wa ń sọ akéré òkú ẹni kó lóbì ọmọ sọ ọmọ ẹlẹ́mi lórúlówó ẹ̀kálẹ́ o gbogbo jagunjagun lẹ́yìn ọba tí a fòkè Ìbàdàn nílé Olúyọ̀ léṣe fúgbé káàlẹ́ ẹ máa bá wa ká lọ ìpàṣẹ lẹ́tọ̀ láyé ikọ́ ọmọ akóredé Bàmí Adéwálé Ìbíkúnlé olókè ọmọ àgbààgbà àṣẹ ẹ mọ̀mọ́ káàlẹ́ ẹ máa bọ oníkàǹkà ẹ̀mú gègé o ẹgbẹ́rọ̀ yẹn tó máa ka oníkọ̀ǹkọ̀ ẹ̀mú tákàdá ẹ̀mú gègé ẹ tó kọ́lẹ̀ lálẹ́ òní láyé ikọ́ ọmọ akóredé ìsọ̀nwájú ìsọ̀nlẹ̀ Ẹlẹ́dùmarè oníjàtẹ́bẹ̀ là ní tí ìpàṣẹ lẹ́tọ̀ Kàní Adẹ́rìnpòṣónú nìkan ni wá. ibi à ń lọ náà láti gbọ́ láti ẹnu ẹ̀fọ́ ni ẹrònú ni bàbá mi ẹ bá ń kí àwọn ará ilé kárọ̀jọ ọjà kábọ̀ káwá bọ́ sínú ètò lódìdí. a kí gbogbo ará ilé o wọ́n ní tá a bá délé baálé ilé náà là kọ́ kí a kí kábíyèsí Ajé Ògúngúnnísọ̀ Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn. kábíyèsí o ìjó. a kí olórí a kí gbogbo òṣìṣẹ́ ààfin a kí gbogbo orí adé a kí ọrùn lẹ̀kẹ̀ a kí gbogbo olóyè nílùú Ìbàdàn àti lẹ́yìn odi gbogbo ìdílé jagunjagun a kí yín o ẹ káalẹ́ o àti lónìí o. ohun bàbá mi olóyè Adéwálé Àjíbọ́lá Ìbíkúnlé ọ̀tún balógun àwọ̀tán òun náà la gbọ́nù ni. ibi abáwọlé ló fà á ẹ má bínú Káyọ̀dé Òbíṣẹ̀san òun ló léwájú gbogbo wa. Abel ìmbẹ ní yàrá agbára lọ́hùn. Abel Oyèdélé kọ́ ní jẹ́ òun gbogbo àwọn ti Victor fúnra wọn.
wọ́n jọ gùn bákan náà ọ̀rẹ́ làwọn méjèèjì ṣùgbọ́n mẹ́jà àtàrà gígùn ju gígùn lọ Victor ó tún mọ gbọ́rùn òkè ìwé bẹ́ẹ̀ yìí ìfẹ́ olúwa àyẹ́dìran olúwájú gbogbo ikọ̀ ayédùn olúwájú wá sórí ètò Ṣẹ́gun Alágbàlá ń bẹ àyálẹ̀ ọmọ akéré Ṣàwádìí Adékúnlé ojú odò mo rántí Muyideen Adédàmọ́lá ògbó apáta náà lájọ wà ń bí tá a bá lọ táàbọ̀ látọjú ọjà bàbá àmọ́mù bóò ni mọ́gàjì bóò ni akọni Balógun bẹ́ẹ̀ yóò kó akéré bóò ni wọ́n ti darí ilẹ̀ Ìbàdàn lásìkò òṣèjọba wọn bóò ni wọ́n ti darí ilẹ̀ Yorùbá lásìkò òṣèjọba wọn torí pé ó ní gbogbo ọwọ́ ibi tí ọwọ́ Ìbàdàn dé tí wọ́n fi ajẹ́lẹ̀ sí fi àwọn akọni sí nílẹ̀ Yorùbá lásìkò gbogbo àti à ń sọ yìí gbogbo eléyìí níwọ̀n bí a bá lè mú dé lálẹ́ tòde àtú ogun kan péré náà lógun ti Balógun bẹ́ẹ̀ yóò kó akéré tó léwájú rẹ̀ ogun tó jà á pọ̀ kódà tó ṣe àṣeyọrí tó pọ̀ ṣùgbọ́n ìjẹ́ pé lásìkò òṣèjọba rẹ̀ tó sì jẹ́ pé òun gangan náà láláṣẹ tí ó ṣígun lásìkò náà òun náà ni ogun Iléṣà ogun Ìjẹ̀ṣà ogun Iléṣà náà láàmú mú lọ́kọ̀ọ̀kan ìjèjì kí ló fà á kí ló bí bó ni wọ́n ti gbéra tí wọ́n fi jagun ọ̀hún bó lọ́hún ti rí gbogbo ilé ìpátá nígbà tí a bá padà dé látọjú ọjà láàmú gbọ́ wìrìwìrì ẹlẹ́mbẹ̀rún ẹ̀kú ìkàlẹ̀. ọmọ Ọ̀ṣun abàmì sọ̀rọ̀ ló mú. ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ bára bá ń fa tìkọ̀tìkọ̀ tí ò fẹ́ gbámúsẹ́ tọmọkùnrin dojú iṣẹ́ tó ń ṣe díẹ̀díẹ̀ ọmọ Ọ̀ṣun abàmì sọ̀rọ̀ gbé e lura kó o fi sáfìsì gbogbo ẹ́ńjìnì bọ́dì tó ń ṣe tíọ̀tíọ̀ ságiri lagiri ọ̀làgiri kàkà bàjá àáké iná tí dẹ́rù bà kó làági ọmọ Ọ̀ṣun abàmì sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin mẹ́ta bìjàwàrà kò lọ́tínú rárá ògidì ewé àti gbolẹ̀ wa la fi pèlú ẹ̀ 300 naira péré ní kékeré 500 naira ní kéńlá sáré gbé e lura kó o mọ bó ṣe wà sí tó o bá ń gbọ́ yẹ́sí mélòó ẹ tọ́ bàdànù kọ́pá ẹ̀yìn ó nà tọ̀tọ̀ọ̀tọ̀ àgbéjáde sí ọpọlọ látọwọ́ iléeṣẹ́ Ashrid Investment Nigeria Limited ó yẹ wá kó lọ́pọ̀ yanturu ní opposite Polaris Bank Old Ife Road Odò Ẹran Gbági Ìbàdàn tàbí gẹ́gẹ́ one way Agbeni Ìbàdàn 0813-351-2039 tàbí 0806-257-5962 káyì ọmọ Ọ̀ṣun abá mixture iná pétí. ọmọ Ọ̀ṣun abá mixture rẹ ló mú. ẹ̀rín tàkìtì. pẹ̀lú ìròyìn àgbọ́mọ̀lẹ̀ lọ lórí 32 FM 94.9. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Friday. láago kan ọ̀sán sáago méjì pẹ̀lú àwọn olólùfẹ́ yín méjèèjì. àfọlàǹbọ̀rọ̀kì. àti ẹlẹ́yà Zainabu. ìròyìn kàyéfì ọ̀tún ọ̀túnkùn. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹsáré rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kíwọ náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gbayì bí ọ̀nàrẹ́bù. Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. Ipasẹ̀ Reredo. Ipasẹ̀ Reredo. ẹ kú etí gbọ́ Ipasẹ̀ náà lẹ́tọ̀ láti ìkànnì Ìfẹ́yín ẹ 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House Ògbẹ̀ ńlẹ̀ Ìbàdàn ẹ mẹ́jà gbàgbé 32 FM 949 Ìbàdàn ojúkò Facebook yẹn wà ní ṣíṣílẹ̀ bẹ́ẹ̀ ni ojúkò tí Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn yẹn náà wà ńbẹ̀ it's Queen Olúwamúlẹ̀ríṣẹ́ Jésù Túnbí
ó ti dáa ẹ máa ṣeun gbogbo àdúrà tẹ́ ẹ ṣe yìí àṣàmì bẹ́ẹ̀ la kó o mọ́ra yóò sì rí bẹ́ẹ̀ fẹ́ yín náà ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ̀yin náà ó fi mọ́ ṣayé yín olúwa yóò sọ kalẹ̀ láti òkè wá ọlásùpọ̀ olúwaṣèyí ọláyẹmí rahim ọlálẹ́kan mọ́títọ́ọ̀kì àpèdè arúfáìlú abídèmí wọn bá ògo àlàó bàbá o ṣàlàáfíà ní kẹ́mi ọlágùn alẹ́sìnlọ́yẹ olúwatọ̀míwá simon bóòní gbogbo ògbómọ̀ṣọ́ ọ̀ṣọ́kùnmọ́yà adéọlá elizabeth ẹ̀ǹlẹ́ o akúrú oríyọmí ẹ mọ̀ sí o ẹ kú tẹ́ ẹ darapọ̀ mọ́ wa mọ́jídìí ọlákúnlé ọláwálé ismail mc foka adébáyọ̀ idris bàbá ibi abábágungi là á bá sọ̀kalẹ̀ ńgbà tá a ti fulẹ̀ lórí ìṣèjọba Báṣọ̀run Ògúnmọ́lá àti ogun tó pẹ̀kun ìṣèjọba wọn ohun tó kàn náà ni pé kí á tẹ̀sí ọwọ́ wájú àmọ́ ìbéèrè tó wá lábẹ́ aṣọ ò ní pé àwọn èèyàn bí ẹnìyẹn kò gbọ́ wá bùṣe ní àbí bákan wọ́n bi mí léèrè wọ́n ní kí bàbá kí wọ́n rán wa létí bó o ní akọni Báṣọ̀run Ògúnmọ́lá bó o ní kò ṣe pàjọ akọni dé. ẹ ṣe bí wọ́n ti ẹ̀ béèrè kó lè yé wa a gbọ́dọ̀ padà síbẹ̀ ẹ rí i pé nígbà tí ogun ìgbàjọ torí ọ̀pọ̀lọpọ̀ máa ń dà pọ̀ mọ́ da ìgbàjọpọ̀ mọ́ Iléṣà ogun Iléṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tí wọ́n lọ ja ogun ìgbàjọ tí bàbá wa Báṣọ̀run Ògúnmọ́lá wà ní Báṣọ̀run ìgbà yẹn ni wọ́n yan balógun akéré ní balógun wọn ogun náà ni aṣọ kẹ́hìn níjẹ̀ẹ́dógún tí a ṣàlàyé pé àwọn ọmọ Iléṣà tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n wá sí Èkó tí wọ́n fẹ́ lọ bẹ ìlú wọn wò bí wọ́n ṣe lọ dé Ìbàdàn tí iná fi jó ojú wọn tí wọ́n mọ́ tí wọ́n fi lọ èyí ni balógun akéré bá lọ sí ogun ìgbàjọ lọ ránṣẹ́ sí Ìbàdàn láti gbà wọ́n lẹ̀ kò pẹ́ ṣùgbọ́n gbòdì pé wọ́n kó gbàjọ ọwọ́ ti fẹ́ máa lọ dun Iléṣà láti pé wọ́n kó Iléṣà àwọn ọmọ Iléṣà tó wà ní Èkó wọ́n ránṣẹ́ sí gómìnà tó wà lÉkòó pé kọjọ kó bá wọn bẹ Báṣọ̀run Ògúnmọ́lá kí wọ́n má jẹ́ kí ogun kó Iléṣà bákan náà ni Ọwá tó wà ní Iléṣà ọba wọn ó náà ránṣẹ́ ó fẹ́ ẹ̀bùn ránṣẹ́ oríṣiríṣi láti tu Ògúnmọ́lá nínú Ògúnmọ́lá sì ṣe bẹ́ẹ̀ ó bọ̀wọ̀ fúri adé ṣùgbọ́n balógun tí wọ́n rán lọ ọmọ orú èèwò ètè tí ń bẹnu wọn ọmọ orú ìwà tí ń bẹnu wọn kí lọ́fà tó èèmọ́ ni pé ó rí i pé ẹni tí ó síwájú wọn tí wọ́n gbọ́kànlé jù òun náà ni Ògèdèngbé síwájú àwọn Ìjẹ̀ṣà á sì pé Ìbàdàn náà la ní Ògèdèngbé tí wàá kọ́ iṣẹ́ ogun òun náà ló sì gbó wọn láyà tí wọ́n fi lọ kógun ti ìgbàjọ ó wá rí i pé wọ́n tún lè gbé ọwọ́ pé kí wọ́n jẹ́ káwọn fẹ́ kan gé ọwọ́ wọn tán ṣùgbọ́n gbà ẹni aláṣẹ ti pàṣẹ pé kó máa bọ̀ wá sílé kò sí nǹkan kan tí yóò ṣe láti bọ̀ wá sílé ni ló fi mú orin tí ẹ̀fọ́ ni ẹ̀rù kọ pé aṣọ gbó ṣòkòtò gbó bá kò jẹ́sà àlọ́ ṣùgbọ́n nígbà wọn wá ṣe bá ó délé àwọn ẹ̀bùn tí apá kan ní ẹ̀bùn tí àwọn Ìjẹ̀ṣà fi ránṣẹ́ pàápàá jùlọ tó wá fi ránṣẹ́ sí Báṣọ̀run Ògúnmọ́lá wípé bóyá wọ́n fi májèlé sí ara ẹ̀bùn yẹn apá kan ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a wò ni pé básìkò bá ti tó ọ̀sọ̀gbọ́n kankan téèyàn fẹ́ ta sí kọ̀pẹ́ tí wọ́n ti ogun ìdé wọ́n jàjà àjàṣẹ́gun wọ́n lù wọ́n bá Báṣọ̀run lé wọ́n bá ṣùgbọ́n kò ju oṣù méjì lọ tí wọ́n ti ogun ìdé ẹni Báṣọ̀run dákẹ́ ni wọ́n gbé tẹríba sọ ó ṣàárẹ̀ náà ni bí wọ́n ṣe ń ṣàárẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ bí akọni ó sì kú ṣùgbọ́n ikú rẹ̀ ó mú káyèéfì wá ọ̀nà wo ló gbà mú káyèéfì wá ni pé Àbáyọ̀mí Àjíà tó jẹ́ òsì balógun kò pẹ́ kò jújọ́ 14 lọ tí bàbá Ògúnmọ́lá kú iná náà tẹríba sọ kò tún pẹ́ kò tún jújọ́ 14 lọ tí eléyìí náà kú òun náà ni ẹni tí ó jẹ́ ọ̀tún balógun akéré tá à ń pè ní Túbọ̀sún òun náà kú ní 30 oṣù kẹrin 1864 nígbà tí Àbáyọ̀mí kú ní ọjọ́ 12 oṣù kẹrin 1867 ẹ̀rí pé tá a bá ní ká wò kò ju ọ̀sẹ̀ méjì lọ síra wọn táwọn méjèèjì fi tẹríba sọ tẹ̀lé bàbá wa Báṣọ̀run Ògúnmọ́lá
bí bàbá Ṣọ̀ún Ògúnmọ́lá ṣe gbéṣẹ́ nìyẹn ní 1867 táwọn yòókù náà sì gbéṣẹ́ tẹ̀lé wọn ní 1867. ó wá kù bàbá wa Kéré ní ogun Ìjẹ̀ṣà tí a wá fẹ́ sọ lónìí. Bàbá wa Kéré yìí nígbà tí Baṣọ̀run ti lọ tí gbogbo wọn ti kú tán, balógun rẹ̀ náà ló tún kù tó yẹ kó bọ́ sí orí ipò gẹ́gẹ́ bí baálẹ̀ fún ìlú Ìbàdàn tó jẹ́ adarí. Gbogbo ìlú ti ní kó máa bọ̀ wá síbẹ̀, ṣùgbọ́n òun á rí i pé àwọn Ìjẹ̀ṣà yìí èèyàn ńlá ni wọ́n, torí kété tí bàbá Baṣọ̀run Ògúnmọ́lá bó ti kú tán tí wọ́n gbọ́ pé Baṣọ̀run ti kú o, tí wọ́n ti wá ṣèdárò tí wọ́n náà ti wá dárò fún Ìbàdàn. Ilé Ògèdèngbé tó ti kó àwọn ọmọ ogun ẹ̀yọ́ pẹ́sẹ́ gbogbo àwọn ajẹ́lẹ̀ tí Ìbàdàn fi sílé gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà, àníṣe àwọn ò ní gbà fún wọn, àwọn ò tún kọjú ìjà sí wọn ni. Ẹ kọjú ìjà sí wọn, ẹ tún ń fa ẹ̀mí lẹ́sẹ̀ ni ìwọ́n sáṣe ní àwọn ọjà ni. Wọ́n wá ní kí bàbá Kéré Béyì Òkú Akéré wá bọ́ sórí baálẹ̀. Wọ́n wá ní tóun bá ní kó wọn bọ́ sórí baálẹ̀ lásìkò yìí, àwọn Ìjẹ̀ṣà yìí ni a tún ti gbọ́wọ́ yìí, ẹ jẹ́ kó wọ́n tiẹ̀ lọ kọ́kọ́ lọ dá wọn lẹ́kun náà. Tóun bá wá dá wọn lẹ́kun, tóun bá wá dé kó wọn wá bọ́ sórí àpèrè. Èyí ni wọ́n ṣe, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú àwọn ìjòyè Ìbàdàn pé bá a ṣẹ̀ṣẹ̀ tógun kan dé nìsín kò tí ì pé ọdún, nígbà ọ̀la dé gbogbo tá a dé nìsín èjò oṣù mélòó lọ ní gbogbo eléyìí ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ ni pé jẹ́ káwọn ó ṣe sùúrù. Bàbá wa Kéré ní kò sí tọ́jọ́, bẹ́yìn bá mọ̀ pé ẹ̀yin ò lọ òun ó sì lọ jagun yìí ni wọ́n ti ń sọ léyìí pé tó bá wá dé àwọn wàá to ìbò tó ṣe yẹ káwọn ó tò, àwọn ibi tó bá tún ṣẹ́kù àwọn ó fi àlàfo wulẹ̀ kú ti wà nígbà tó ti kú tó sì ti kú gbogbo wọn ti sùn oko àwọn tí ó bọ̀ bẹ́ẹ̀. Wọ́n wá ní dáadáa kò burú, ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe ìkùnsínú yìí ẹni Balógun Béyì Òkú Akéré bí wọ́n ṣe gbé ọ̀pọ̀ ogun jáde ti ọ̀nà. Wọ́n gbọ́ ọ̀pọ̀ ogun jáde, wọ́n bọ ọ̀pọ̀ ogun lóru mọ́júmọ́. Kò wá sí òjòyè kankan tó fẹ́ sún tẹ̀lé, ṣùgbọ́n ààrẹ àgọ́ Baṣọ̀run Ògúnmọ́lá èyún bàbá wa Oyèwọ̀ ọmọ Ìbíkúnlé ó súnmọ́ Akéré pẹ́típẹ́tí, ó ní gbogbo ibi tákéré bá ń lọ àwọn jọ ń lọ ní bó ṣe gbẹ́. Òun náà ó ṣe àtìlẹ́yìn fún bàbá àwọn Balógun Ìbíkúnlé, òun náà sì gbọ́dọ̀ súnmọ́, òun náà gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún. Akéré kó gbé Ìbíkúnlé wálé. Ó ní ló gbé Ìbíkúnlé wá sílé. Bí wọ́n ṣe gbé ọ̀pọ̀ ogun jáde lóru, wọ́n bọ́. Bí wọ́n ṣe bọ́ jọ́ kejì rẹ̀ jọ́ kẹta nígbà tí ogúnjọ́ oṣù kejìlá 1867 wọ́n bọ́ síta mọ́júmọ́, àwọn gbógun jáde. Ṣùgbọ́n àwọn ìjọ yìí wáyé pé àwọn akọni náà méjèèjì tó lọ yìí táwọn ọba lọ bá wọn a jẹ́ pé àwọn náà fẹ́ fi ẹ̀sìn ara wọn hàn nìyẹn. Wọ́n ṣẹ́gun, ṣùgbọ́n ojú wo tí wọ́n bá wá dé, ojú wo ni wọ́n wà máa fi wo àwọn, àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sóyè àwọn ò ní bọ́ mọ́ àwọn lọ́wọ́. Nígbà àwọn rí báyìí táwọn sì ní pé ọ̀yá àwọn náà lọ pàdé wọn. Ṣùgbọ́n ọjọ́ náà tí wọ́n jáde wọ́n bọ́ sí, nígbà wọ́n jáde àwọn gba ọ̀nà Òṣogbo láti pé káwọn ọmọ gbàbẹ̀ lọ. Àwọn Ìbàdàn náà, àwọn ọmọ ogun Ìbàdàn bí wọ́n ṣe rí bó ṣe jọ́ kẹta àná kan gbéra ni àwọn ò lọ bá wọn lọ. Gba wọn dé Akéré ti dé Ìbàlá àti ààrẹ àgọ́ Ìbíkúnlé Oyèwọ̀, wọ́n dé Ìbàlá, wọ́n pàgọ́ sí Ìbàlá ìtí wọ́n pàgọ́ sí ibẹ̀ wọ́n dé ni àwọn ọmọ ogun Ìbàdàn náà wá bá wọn ní Ìbàlá. Wọ́n débẹ̀, ìgbà wọ́n débẹ̀ wọ́n bá wọn lójú ọ̀nà, wọ́n jọ pàgọ́. Kí ló dé tó fi arí báyìí? Wọ́n sábẹ̀ Balógun pé kó má bínú, àwọn náà ti láwọn múra ni wọn ò lè sọ wípé àwọn ò fẹ́ wá mọ́. Bàbá ọ̀rọ̀ tó bá lójú ọlọ́rọ̀ báwo ló ṣe fẹ́ sẹ́nu wí. Bá a bá bọ́ba lẹ́yìn akófà ni bá sì dojú ọba bá ti kún ògùn náà nù. Àwọn akọni yòókù nílẹ̀ Ìbàdàn wọ́n ti gbéra láti lọ rè bá Balógun Béyì Òkú Akéré tó ń ti Oyèwọ̀ ọmọ Ìbíkúnlé. Wọ́n ti wá pàdé ara wọn, wọ́n ti ríra wọn. Ogun ti ṣe jà báyìí, ètò ogun ti ṣe pa. Bá a bá lọ táàbọ̀
àtẹ̀wájú níwọ̀n tá òkú bá gbà wá ẹjẹ́ àròjù ọjà náà Mọ̀súrù Afọbajẹ ẹ̀lẹ́mbẹ̀wò ẹ̀kú kalẹ̀. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo ẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹsáré rí ọ̀nàrẹ́bù tó gbà yìí ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbà yìí. àgbàdé sọmọ. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́ kémi náà wá jọ yín lójú báyìí. bama serve them round with the ọ̀nàrẹ́bù tó gbà yìí trophy premium lager beer. Trophy premium lager ọtí tí a kún pẹ̀lú àkọlé ẹ má ṣe mu ọtí àmupara. odi tí àwọn àṣìpá gbé. mo dé bí odi yẹn. ẹ kú etí gbọ́ ìpàṣẹ ń tẹ̀ iwájú láti ìkànnì ìfẹ́yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn àsìkò ìṣèjọba Balógun bẹ́yìí òkú akéré nílẹ̀ Ìbàdàn àti níbi tí àwọ̀jà àwọn akọni Ìbàdàn délẹ̀ Yorùbá náà là ń gbéyẹ̀wò tá a bẹ̀rẹ̀ lálẹ́ tòní ogun tí wọ́n sì jà lásìkò ìgbà náà ni ogun Iléṣà tí wọ́n ti kojú àwọn ìran Ìjẹ̀ṣà ogun ti múra àti bẹ̀rẹ̀ àwọn akọni tó kù wọ́n ti gbéra wọ́n sì ti ṣe pẹ̀kíǹpẹ̀kí pẹ̀lú Balógun bẹ́ẹ̀ yóò kó akéré àti Òyewọ̀ ọmọ Ìbíkúnlé bó wọ́n ti parí aáwọ̀ láàrin ara wọn. nígbà wọn pàdé wọn láti bẹ Balógun kọmọbìnrin Balógun náà gẹ́gẹ́ bí àgbáwo àgbógun òun náà fáwọn mọ́ra ó sì fún ọ lẹ́bùn tó fún ẹni pé kí ara wọn ó fi lè túká kí inú wọn ó fi lè ṣọ̀kan láti lè jọ ja ogun yìí nígbà wọn ti fún ẹlẹ́gùn inú wọn dùn ara wọn yá ibi wọn ti gbéra yìí ibẹ̀ náà ni wọ́n wá dúró sí oko Ìlàsẹ̀ jẹ́ pé ìlú Ìlàsẹ̀ ìjọ kìíní àná jẹ́ pé ó ti di àmọ́ náà Ìbàdàn ibẹ̀ wọn kọ́ pàgọ́ sí àwọn Ìjẹ̀ṣà wá kóra wọn náà ti pínra wọn wọ́n wá ní kí Ògèdèngbé kó lọ dúró síbi ẹnu odi àwọn lẹ́yìn láti fẹ́ wọ̀lú kó dibẹ̀ mú ṣùgbọ́n àwọn tí àwọn jẹ́ àwọn yòókù àwọn wà pàdé wọn ní àwọn kọ̀ọ̀kan wá pàdé Ìbàdàn pé bóyá apá àwọn tiẹ̀ ní kọ́kọ́ ká àwọn ọkọ̀ tí ń bọ̀ gbọ́ngbà wọn dé Ìbàlá àwọn ti pàdé Ìbàdàn wọ́n jẹ́ ìjà àkọ́kọ́ Ìbàdàn ṣe wọ́n bí ọṣẹ ṣe sojú wọ́n rí i pé egun kegun tẹ̀wọ̀n pé egun bá kegun ìkọ́ tẹ̀ fún kan dandan ni wọ́n dànù ìbẹ̀rẹ̀ Ìbàdàn tó wá tún padà sí wọ́n wá pàgọ́ sí Ìbàlá wọ́n wá pàgọ́ sí Ìbàlá yìí ni wọ́n wá tẹ̀dó sí tí wọ́n dúró pé ibẹ̀ ni àwọn sá ti bá gbogbo àwọn tó bá tún ti ń gbọ́wọ́ àbẹ̀ làwọn ó ti rọra pète ogun táwọn bá fẹ́ pète fún wọn wọ́n jà nígbà ọ̀yá tí wọ́n tẹ̀síwájú ó di ibi tí Ìjẹ̀ṣà sì dùn sí wọ́n ti gbẹ́ kòtò kan bẹ̀ kòtò yẹn ó gùn tó 40 ẹsẹ̀ bàtà débi pé ẹni tí ọba tiẹ̀ kọ síbẹ̀ gbígbẹ̀yẹn wọnú ọ̀gbun ni wọ́n wá ní àwọn tí mọ táwọn ó ṣe gẹ́gẹ́ bí ète wọn Òyewọ̀ ọmọ Ìbíkúnlé ọba táwọn ó ṣe ni pé àwọn ó gé wọ́n wá gé àwọn igi ńláńlá igi àràbà igi kankan wọ́n wá láti máa gé wọ́n wá fi sin odò yẹn wọ́n fi sin kòtò tí wọ́n sin débi pé ẹtì mọ́ lè fi ráyè kọjá. yóò rí nǹkan tí ó gbẹ́sẹ̀ lé. tó ní tẹ́ máa wá ń kí ààrẹ àgọ́ ọmọ Ìbíkúnlé wọ́n máa kí pé. ọmọ òkègilégì ààrẹ àgọ́ ọmọ Ìbíkúnlé ọmọ òkègilégì òkèrèbàlẹ́ta ọkẹ́rìmọ̀dò lákòókò ọgbẹ́sìn ńlá kárí afájágede àsìpa nígbà wọn ni wọn ò ní rọ́nà kọjá rilẹ̀ Ìjẹ̀ṣà òṣè onílẹ̀ òbí.
tó kí wọ́n sáṣe ṣèlú bẹ́ẹ̀ sì wọ́n ti ráyè kọjá tí wọ́n wọlé sí Iléṣà. Ìjà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì, wọ́n rí i pé apá àwọn Ìbàdàn ó tún kárí wọn, wọ́n rí pápá àwọn ò tún ká Ìbàdàn wọn. Ẹ wá rí i pé a sọ pé àwọn kan ń bẹ nínú àwọn ọmọ Iléṣà tó jẹ́ pé wọ́n ń jà fún Ìbàdàn, àwọn bíi Ayíbíowú, Ọmọlé, àti sọ Òṣogbo, àti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn iṣẹ́ tí wọ́n sì ni pé wọ́n mọ gbogbo kọ̀rọ̀kọ̀ndú gbogbo oko Iléṣà. Ibì kan wà ń bẹ tí wọ́n ní wọ́n gbà, ọ̀nà wọn ń pè ní ọ̀nà Ẹ̀sà Òkè. Ọ̀nà Ẹ̀sà Òkè yẹn wọ́n wá dẹ Ayíbíowú síbẹ̀ àtàwọn ọmọ ogun pé àwọn ọmọ Ìjẹ̀ṣà tí wọ́n bá ti ń bọ̀ kí wọ́n máa jí wọn gbé, kí wọ́n máa mú wọn. Tí wọ́n bá ti mú wọn tí wọ́n jí wọn gbé, apá àwọn ò tún lè rọ̀ díẹ̀, àwọn ò fi lè gbẹ̀yìn wọlé sí ńlá. Ṣùgbọ́n Ayíbíowú náà mọ̀ yìí pé àwọn ẹni yìí wọ́n ti lúgọ di àwọn lọ́nà tí wọ́n lọ. Ó ti ń jẹ́ gbé o. Bàbá àtàwọn náà wọ́n yọ sí i, wọ́n wá lọ sọ fún Ògèdèngbé. Ògèdèngbé tún wá rán àwọn ikọ̀ kan. Àwọn ọkọ̀ tí àwọn Ògèdèngbé kó lẹ́yìn là ń pè ní Ìpàyẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a máa ń gbọ́ pé kíní kan Ìpàyẹ́, àwọn ọmọ ogun Ògèdèngbé ni. Àwọn Ìpàyẹ́ tó sì wà ní ibi, níjọ́ tá a bá sọ ìtàn Ìpàyẹ́ wọn, bí Ìpàyẹ́ ṣe dé Ìbàdàn, torí Ìpàyẹ́ kan bẹ ní Aláṣẹ nílùú Ìbàdàn ní Mọ́níyàbí. Àwọn ààrẹ Látòòṣà ló mú wọn wá nígbà ogun tá a mọ̀ sọ́njọ́ iwájú. Àwọn Ìpàyẹ́ tí àwọn Ìjẹ̀ṣà náà mọ̀ ń sá, àwọn tó jẹ́ Ìjẹ̀ṣà náà wọ́n máa ń sábà jẹ́ ọmọ ogun ìṣẹ̀wé ẹ̀rí àwọn ọmọ ogun Ògèdèngbé ni wọ́n. Àwọn yẹn wá ti lúgọ bí Ayíbíowú ti ń lọ, bí wọ́n ti ra Ayíbíowú nù àtàwọn ogun, bí wọ́n sá ti ra Ayíbíowú nù. Wọ́n wá rí i pé Ìjẹ̀ṣà náà ni, òun náà ló sì kó ogun jà wọn. Àwọn náà wá ṣe ẹ̀tọ́ fún gẹ́gẹ́ bí bó ṣe da ìlú abínibí rẹ̀ tí ń dà wọ́n mọ ìlú rẹ̀ láàmú. Bí wọ́n ṣe mú un, wọ́n sá pa Ayíbíowú, wọ́n pa wọn ju wẹ́lẹ́wẹ́lẹ́, bó ṣe pé rí ikú tiẹ̀ yìí nù. Ogun bẹ̀rẹ̀, wọ́n tún gbìyànjú síwájú. Látòòṣà àti Ògbórí Ẹ̀fọ̀n, ẹ rí i pé a ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n lábẹ́ Ògúnmọ́lá tí wọ́n sì mọ́wọ́ wọn pẹ̀lú Ògèdèngbé. Wọ́n súnmọ́ra wọn púpọ̀, wọ́n sì mọ ète ara wọn. Wọ́n ti rí ọwọ́ Ògèdèngbé pé ọwọ́ tí ń gbé àwọn náà ti ní, àwọn tí máa ń tí àwọn náà ó ṣe fún un. Ṣùgbọ́n àsìkò yìí ọwọ́ ti ń dun Iléṣà. Iléṣà wá rí i pé táwọn bá mọ̀ ní káwọn ọmọ tún bá ogun yìí lọ, ìjẹ́ ogun yìí yóò tún ní kó bá àwọn báyìí. Wọ́n wá láti ní àwọn ó lọ bẹ̀bẹ̀, àwọn fẹ́ bẹ̀ Ìbàdàn fún ìpàdé àlàáfíà. Tí wọ́n bá sì bẹ̀bẹ̀ ogun fún ìpàdé àlàáfíà, àwọn gbọ́dọ̀ fowó ránṣẹ́. Owó tí wọ́n fẹ́ fi ránṣẹ́ ó jẹ́ irinwó owó ẹyọ ìyẹn fi ránṣẹ́ sí ibùdó ogun Ìbàdàn. Ṣùgbọ́n nígbà wọn fi ránṣẹ́, ọ̀sọ́nà tí wọ́n lè gbà fi ránṣẹ́ bí òṣọ̀nà bí wọ́n bá gbọ́dọ̀ Látòòṣà, wọ́n gbọ́dọ̀ Ògbórí Ẹ̀fọ̀n, torí àyàn ti jọ mọ àárín ara wọn. Wọ́n wá gbé owó ìgbà ọ̀dọ̀ Ògbórí Ẹ̀fọ̀n. Wọ́n fún Ògbórí Ẹ̀fọ̀n ṣe rí ara àwọn ará Ìbàdàn ẹ̀rù tẹ̀ ń bá wọn yìí pé kọ́ bẹ́ẹ̀ jẹ́ pé bóyá wọ́n fi májèlé sí kínní gẹ́gẹ́ bí ète ogun náà gbé wá. Wọ́n náà wá rí bẹ́ẹ̀, wọ́n wá ní ìtọ́sẹ̀lẹ̀ ni pé Ògbórí Ẹ̀fọ̀n ní bí wọ́n bá gbowó yìí, òun ọgbà tó gbogbo tí ó bá ṣẹlẹ̀ wọ́n dáadáa, òun ọ̀yanjú rẹ̀, wọ́n ṣàgbà owó yìí. Owó yìí tí wọ́n gbà wípé àwọn ọjọ́ ṣe ìpàdé àlàáfíà. Owó yìí wọ́n gbà tán, wọ́n jíṣẹ́ fún Balógun pé táwọn Ìjẹ̀ṣà mú wá ní tá a fi ṣe kínní láti ìpàdé àlàáfíà. Balógun ní kò sí tọ́jọ́ àti ìṣetán àákò wọn yẹn àlákò wọn ni. Inú wa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun pé kí wọ́n já ṣe ètò àlàáfíà yìí, ká ṣètò àlàáfíà, ká máa darí lọ ilé, ká fi hàn sílẹ̀. Òkú yẹ pé àmọ́ báwọn jàjàjà lọ títí náà, inú wọn sáwà wà tí ìkùnsínú wa fi bọ́ sílẹ̀ láàrin ọmọ ogun Ìbàdàn. Ẹ kú àtótónu látàárọ̀. Larry Classic ó mọ̀ sanwó mi látijọ́ yìí. Kò sóko tó lè lò tí ì ní dán ọmọ síbí ọmọ ìyá mi ni ó.
Mutiat Adébọ́lá Badmus náà ìmọ̀ ńlá di púpọ̀ gbogbo yín pátá àtàwọn tá a ti kàn sí látàárọ̀ náà la dúpẹ́ lọ́wọ́ yín. Mo lérò pé ẹ mú gègé àti tákàdá yín ó ń jó fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ fọ́nrán kàǹkàn lẹ́yìn òun náà ń ṣẹ́jú pupa tí ń ṣàfihàn pé ń kàǹkàn lẹ̀. Àwọn tí wọ́n ń finú tòótọ́ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń bá wa bọ̀ tó dẹ́ni ọba ló lọ́ba kù. Wọ́n mọ̀ wípé ibi tí Ìbàdàn bá ti ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe tẹnu kì í ṣe tètè bọ̀ọ̀lì. Ohun tí àwọn baba ńlá wa tí wọ́n ti ṣe é lẹ̀ ni. Wọ́n ti fi ẹ̀mí wọn omi wọn ẹ̀jẹ̀ wọn. Wọ́n fi rà wá kalẹ̀ ká má bàa bọ́ sí ọwọ́ àwọn tí ó tà wá sóko ẹrú. Ṣèbẹ́ gbọ́ ohun tí ọ̀mọ̀wé SM Raji tí wọ́n fi wọlé lẹ́ẹ̀kan pé ká dúpẹ́ lọ́wọ́ Ìbàdàn ó bí ìbá ṣàwọn akọni Ìbàdàn. Àmọ́ àwọn èèyàn wọ́n ti ṣe tiwọn kí làwa wá fẹ́ ṣe lónìí? Àbí bá a bá jáwú betí ṣàlẹ̀ nǹkan mójú? Àwọn ògbóró wọn ò ní sọ lẹ́sìn gọ́ọ̀mù mójú ni. Sóòpò rí n ti ń lọ bí? Òkè tí a pò mọ̀nà káyé. Ẹ̀wìn kankan bàbá. Mo ní àwọn ẹbí Àbáyọ̀mí Àjíà. Wọ́n fẹ́ fi ẹ̀rọ síta kí wọ́n pè wá. Ọ̀dà àfìtà. Ẹ jẹ́ á bira wa léèrè o, àwọn akọni jóòní la ni wọ́n gbà wá 1814 kọ́ ní bàbá mi lógun Òṣogbo tí wọ́n lọ dá wọn Fúlàní padà. Nígbà wọ́n gbépinnu pé ẹ kó gbogbo wọn ẹ ti òkun ẹ fi dàbọlẹ̀ létí òkun. Kí wàá làwa tòní fẹ́ ṣe tá a fi gbára wálẹ̀ táwọn tí ń bọ̀ táwọn náà lè mọ̀ sọ pé àwọn bàbá wa báyìí báyìí ni wọ́n gbà wálẹ̀ lásìkò báyìí báyìí. Ṣẹ́gun Alágbàlá dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbọ́ Àjàmọ̀ lọ́lé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tẹ́ ń wò wá fún ìfarabalẹ̀ yín láti gbọ́ ètò Ipasẹ̀ Talẹ́ tòní lórí ìkànnì 32 FM 94.9. Mo wá ń ṣe ládùúrà wípé lágbára Ọlọ́run Elédùmarè àdáwọ́lé yín yóò máa yọrí sí rere o. Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi. A dúpẹ́ gbígbọ́ tẹ́ ń gbọ́ wa. Ọ̀rọ̀ àsọtì níjọmọ mi gbẹ́ náà níjọ́ mẹ́jọ bí tá a bá dé náà láti mọ̀ tẹ̀ ẹ́ wájú. Àwọn ìran Ìjẹ̀ṣà wọ́n ti ń gbìyànjú wọ́n ń dá gbogbo ọgbọ́n wípé ó dà pé ẹni pé ntípa àwọn ọ̀ká iná ní ṣoṣo táwọn ránṣẹ́ sí àwọn sì ti rí báyìí. Ẹ dákun ẹ jẹ́ á bẹ̀bẹ̀ ṣùgbọ́n Balógun ó dúró lórí pé àwọn òun sáà kó ìran Ìjẹ̀ṣà ní fóun ò kó wọn òun ò rí lé ọ̀tẹ̀ tí ń bọ̀ Ìbàdàn ti ń bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àwọn Ìbàdàn ti ń kùn. Bàbá ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ filẹ̀ fún àwọn Àjíà. Àwọn ẹbí Àbáyọ̀mí Àjíà àwọn ọba ni wọ́n pè wá sí orí ẹ̀rọ yìí. Àwọn ọ̀ràn jagunjagun lọ́rọ̀ bá yín sọ. 08069694716. Wọ́n mọ̀ rí mú. 08069694716. Àmọ̀ retí yín. Lórúkọ Káyọ̀dé Òbíṣẹ̀san àtòkọ̀ àwọn tàjọ mú ètò Talẹ́ tòní yìí wá lórí ètò Ipasẹ̀ ó dọjọ́ mẹ́jọ. Àmọ́ ní àgbọ́ tún gbọ́ ẹ̀wọ̀n pàdé mi lórí bàbá vendor pẹ̀lú Láríwájú Adéòsì Ọ̀pẹ̀rọ̀ ní ọ̀túnla ọjọ́ Ajé Monday. Agbègbè ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ìfẹ́ gbà wá nínú 32 Convoy Roadshow wa tòní tá a tún jáde sí yín boro gan. Ẹ ní tí ẹ ní tẹ́ àwa náà sì ní ṣáà ní ṣúra wa. Ó dàárọ̀ mọ̀ ọ́n lọ́lé lọ́pàá Yàmí Àṣàkẹ́.